ṣe bà mí lórúkọ jẹ́. Ọmọ èyí tí o fi fún mi o, kó má ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí o fi fún mi o. Ní orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ sínú ẹ̀kọ́ Bíbélì èyí tí a ó pẹ̀kẹ́lù lónìí. Ṣáájú ohun gbogbo, mo fẹ́ kí gbogbo àwa olùgbọ́ mi nílé tàbá tó ní oore ọ̀fẹ́ láti máa wò mí níbikíbi tí a bá wà, wípé a kú bí ojú ọjọ́ ṣe rí. Àdúrà mi ni pé Olúwa yóò dá ìgbà rere padà sórílẹ̀-èdè yìí. Àmín. Lónìí, kí a tó lọ sínú ẹ̀kọ́ Bíbélì, àwọn bàbá wa méjì ni wọ́n wà lọ́dọ̀ wa lónìí tájọ máa yiri ọ̀rọ̀ Ọlọ́run wò lónìí. Ẹni àkọ́kọ́ ni bàbá wa Venerable Bọ̀dé Ọ̀ṣúnníyì tó wà ní apá àlàáfíà mi ní. Bàbá, ẹ káàbọ̀ sáàárín wa sà. A kú ìjókòó olóòtú. Báwo ni ìjọ Ọlọ́run lónìí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìjọ Ọlọ́run ń tẹ̀síwájú. Agbára lọ́gọ́rùn àpàdò níborí rẹ̀. Bákan náà mo ní bàbá wa Mr. Isaac Fámúdẹ́yìn. Bàbá, ẹ káàbọ̀ sáàárín wa. Ẹ ṣé lóòtú. Báwo ni ìjọ Ọlọ́run lónìí? Wá ìjọ Ọlọ́run tẹ̀síwájú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ tèmi ni Venerable Adéyẹmí Ògúnbèyí. Ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwọ ni ọba tó kà wáyé láti rí ọjọ́ òní. Pàápàá bí ojú ọjọ́ ṣe rí lórílẹ̀-èdè wa Nàìjíríà àti ní gbogbo àgbáyé, ẹ fún wa ní oore ọ̀fẹ́, a wà láyé àti wà láàyè wa. Bàbá mímọ́, ògo ni fún orúkọ rẹ o. Hallelujah. Jẹ́ bí a ti wá láàkókò yìí láti wá kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ rẹ, Jésù ọmọ Ọlọ́run tìkára rẹ wá bá wa sọ̀rọ̀. Àmín. Àti àwa tí a ó máa sọ àtàwọn tí ó máa gbọ́ nílé, ní gbogbo tí ọ̀rẹ́ yóò ti máa jáde jọ iṣẹ́ agbára o. Àmín. Ní orúkọ ńlá Jésù Kristi jẹ́ iṣẹ́ ìtúsílẹ̀. Àmín. Àti ìparí ohun gbogbo Olúwa jẹ́ ká lẹ́nu ọpẹ́ o. Àmín. Tá lè máa yìn ọ́. Àmín. Ògo ni fún orúkọ rẹ o. Hallelujah. Ní orúkọ ńlá Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Àwa ọmọ Ọlọ́run, àkòrí ẹ̀kọ́ tí a gbé yẹ̀wò lónìí, òun nílé tí a ti ń gbé yẹ̀wò láti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn. Ìtàpè ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé tí a wà yìí. Ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé tí a wà yìí. Ẹ̀ka àkòrí tí a pẹ̀kẹ́lù lónìí, òun ni mo pè ní ìdílé gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run. Ìdílé gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run. Orí ọ̀rọ̀ táwọn máa gbé yẹ̀wò òun ni òbí tó ní ìkóra-ẹni-ní-ìjánu apá kejì. Ìwà òbí tó fi ìdílé hàn bí àwòrán Ọlọ́run. Ibi kíkà wa ibi méjì ni lónìí. Ìwé Òwe orí 13 ẹsẹ̀ 22 ètí bàbá wa Venerable Bọ̀dé Ọ̀ṣúnníyì tí wọ́n bá wa kà. Àti ibi kejì, Pọ́ọ̀lù, èpísẹ́lì ti Pọ́ọ̀lù sí ìjọ tó wà ní EFESU orí 6 ẹsẹ̀ 4 àkọ́kọ́. Ẹ ṣé. Ènìyàn rere fi ogún sílẹ̀ fún àwọn ọmọ ọmọ rẹ̀, ṣùgbọ́n ọrọ̀ ẹlẹ́ṣẹ̀ ni a ó tò jọ fún olódodo. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú Olúwa, nítorí pé èyí ni ó tọ́. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ, èyí tí í ṣe òfin ìkíní pẹ̀lú ìlérí, kí ó lè dára fún ọ, àti kí ìwọ kí ó lè wà pẹ́lẹ́ ayé. Àti ẹ̀yin bàbá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú, ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Ẹ ṣé sà. Èròǹgbà wa ní àkọ́kọ́
láti gba òbí níyànjú láti yẹ ayé wọn wò kí wọ́n lè mọ̀ ipa tí ìgbé ayé ní lórí àwọn ọmọ, ìbá ṣe rere tàbí búburú. Ipa kejì, láti kọ́ àwọn òbí bí wọ́n ṣe lè ní ipa rere lórí àwọn ọmọ wọn. Nígbàtí èròǹgbà kẹta jẹ́ láti jíròrò lórí ibi tó wà nígbàtí òbí kò bá nípa rere lórí àwọn ọmọ. Ìfáàrà wa. Gbogbo ènìyàn ló ya ohun tó yà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìgbà èwe rẹ̀. Yálà ó ya garawa ni tàbí ó ya ọmọlúwàbí. Èyí ló mú kí a máa sọ pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ohun tó dájú ṣáká ni pé ilé òbí wa ní ilé ẹ̀kọ́ kìíní fún gbogbo ènìyàn. Nítorí ibẹ̀ láti kà láti gbọ́ ohun èdè àkọ́kọ́, bí a ti máa kíni, bá ti máa sọ̀rọ̀. Ilé tí a bá fi Jésù ṣáájú rẹ̀ tàbí tá a mọ sórí ìpìlẹ̀ Jésù, irú àwọn bẹ́ẹ̀ tó máa ti bẹ̀rẹ̀ lẹ́mọ́ gba hallelujah hallelujah lórúkọ Jésù bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a bá tọ́ ọmọ wa tàbí bí a ti ṣe àtitọ́ wa yóò farahàn gẹ́gẹ́ bí a ṣe tọ́ àwọn ọmọ wọ̀nyí. Bàbá ni olórí ilé ẹ̀kọ́ kìíní gẹ́gẹ́ bí a ṣe mọ̀, tí ìyá sì jẹ́ olùkọ́ pàtàkì pẹ̀lú rẹ̀. Bàbá àti ìyá, èyí ṣe àfihàn bí Ọlọ́run ti jẹ́ olùkọ́ àgbà, èyí tí ó fi ẹ̀dá àkọ́kọ́ sínú ọgbà Édẹ́nì pẹ̀lú ìkìlọ̀ ohun tí wọ́n ó jẹ àti èyí tí wọ́n kò gbọdọ̀ jẹ, gẹ́gẹ́ bí àti inú Genesis orí 3 ẹsẹ̀ 2 sí 3. Síwájú sí nínú ìwádìí ẹ̀dá, ohun tí a rí pé ọ̀pọ̀ ìwà tí ẹ̀dá ń hù wà láti ara òbí rẹ̀ tí ó jogún. Mo ti sọ ṣáájú, ilé tí ó pé gbọ́mi sí omi òtó ó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀. Irú àwọn ọmọ tó bá ti bẹ̀ jáde, ohun àkọ́kọ́ tó máa kọ́ mọ̀ ni pé èpè ni, torí pé ohun tí wọ́n kọ́ nílé nìyẹn. Ohun tí à ń sọ ni pé a kò lè fi ohun tí a kò ní fún ènìyàn. Ohun tí a bá ní là á fi fún. Láti lè ní àwọn ọmọ tó ní ìtọ́ni Ọlọ́run, irú òbí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí òun pàápàá tó ní ìtọ́ni Ọlọ́run pẹ̀lú. Èyí kìí ṣe pé kí òbí jẹ́ oníwà líle tàbí ya dìgbòlugi ajá, rárá o, kò rí bẹ́ẹ̀. Kó tó lè tọ́ ọmọ, òbí yìí gbọ́dọ̀ ní àfarawé Ọlọ́run nínú ìwà rẹ̀, nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀, nínú ìṣesí rẹ̀, nínú ìrìnsí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbéèrè yìí ló yẹ fún gbogbo àwa òbí láti bira wa, ṣé òbí tó ní ìtọ́ni ni mí látọ̀dọ̀ Ọlọ́run wá ni, tàbí òbí tẹ́ pé ìdàkejì ni ìtọ́ni rẹ̀ ni ó ti ń wá. Àwọn ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ti rí ní ìwé EFESU tí a kà, a rí wípé gẹ́gẹ́ bí òbí a gbọ́dọ̀ ká àwọn ọmọ wọ̀nyí ká tọ́ wọn ní ìlànà Ọlọ́run, nítorí pé orúkọ rere ó sàn ju wúrà òun fàdákà lọ. Àdúrà mi ni pé bí a lọ sínú ìjíròrò yìí, Olúwa tìkára rẹ̀ yóò mí sí wa, yóò sì kọ́ wa. Ìbéèrè àkọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá wa Gbẹ̀rẹ̀bù Bọ̀dé Ọ̀ṣunníyì. Wọ́n ní kí ni àwọn àbùdá tàbí àwòmọ́ni tó fi Ọlọ́run hàn bí ẹni tó ní ìkóra-ẹni-ní-ìjánu, pẹ̀lú àwọn ẹsẹ̀ Ọlọ́run tí ó fi bá wa gbé lẹ́sẹ̀. Kí ni àwọn ohun tá a lè pè ní àbùdá tàbí ohun tá à ń wò mọ́ni, èyí tí a lè tóbi hàn pé ẹni yóò ó ní ìkóra-ẹni-ní-ìjánu nínú Ọlọ́run? Ẹ ṣé olóòtú.
gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ti ẹ̀ ní ká kọ́kọ́ gbé yẹ̀wò. Deuteronomy orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrin ó ní àpáta náà pípé ni iṣẹ́ rẹ̀, torí pé ìdájọ́ ni gbogbo ọ̀nà rẹ̀. Ọlọ́run òtítọ́ àti aláìṣègbè, òdodo àti òtítọ́ ni òun. Tí a bá wò ohun tí wọ́n tá a kà ní Deuteronomy yẹn àti ohun tí wọ́n kọ fún wa ní Sáàmù ìkọkàndínláàádọ́rùn ẹsẹ̀ ìkẹrìnlá, a rí pé nǹkan kan náà ló túmọ̀ sí. Ní Sáàmù yẹn ní òtítọ́ àti ìdájọ́ ni ibùjókòó ìtẹ́ rẹ̀, àánú àti òtítọ́ ni yóò máa lọ síwájú rẹ̀. Àwòrán Ọlọ́run lélẹ̀, gẹ́gẹ́ bí Ọlọ́run ohun tí a lè sọ nípa àwòrán pé Ọlọ́run jẹ́ Ọlọ́run olóòótọ́, Ọlọ́run olódodo tí kìí ṣègbè. Ìyẹn ni pé ibi tó bá fẹ́ kí nǹkan ó wà ni nǹkan máa wà. Ohun tó bá ṣèlòdì sí, tó kórìíra, a mọ̀ wípé ohun tí ẹ̀dá ènìyàn gbogbo tó gbúdọ̀ kórìíra ni. Tá a bá sì ń sọ̀rọ̀ ìkóra-ẹni-níjàánu, ó nílò ìpamọ́ra púpọ̀ púpọ̀. A sì mọ̀ pé àwòrán Ọlọ́run ni. Ọlọ́run fún rẹ̀ ló ń jẹ́ olùpamọ́ra, olùpa nǹkan mọ́ra. Ọlọ́run fún rẹ̀ ni ẹni tó ní ìdúróṣinṣin lọ́wọ́, tó júwe ohun gbogbo tí ẹ̀dá ènìyàn náà gbúdọ̀ ṣe kí ni o, tó gbúdọ̀ jẹ́, tó gbúdọ̀ rí nítò bá a ṣe ń wò ó, pàápàá nínú òbí ní ìdílé, láti jẹ́ olótìítọ́, láti jẹ́ aláàánú, láti jẹ́ ẹni tó ní ìpamọ́ra, oníwà pẹ̀lẹ́, láti jẹ́ ẹni tí ì ṣègbè, tí ì ṣègbè sẹ́ni ẹnìkan, tó jẹ́ pé bó bá ṣe rí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. Àwọn àbùdá Ọlọ́run nìyẹn. Níwọ̀n ìgbà tá a sọ pé èèyàn jẹ́ àwòrán Ọlọ́run, irú ohun tó gbúdọ̀ máa farahàn tí a fi lè ṣàpèjúwe irú ẹni bẹ́ẹ̀. Òun náà ni Númérì yẹn ṣe sọ wípé Ọlọ́run wa yìí o, nínú ìlànà ètò tiẹ̀, pé ohun tó bá ti sọ kì í ṣojú ṣáájú ẹnikẹ́ni. Ohun tó bá ti sọ bẹ́ẹ̀ náà ni ló ṣe rí. Ó ní Ọlọ́run kì í ṣe ènìyàn tí yóò fi ṣèké, kò sì fẹ́ kéèyàn náà ṣèké ló ń túmọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ènìyàn tí yóò fi ronúpìwàdà. A máa wí kí ó má sì ṣe bíi, tàbí a máa sọ̀rọ̀ kí ó má múṣẹ bíi. Bẹ́ẹ̀ tí ń tẹ̀síwájú bàbá wa, ó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí òbí kò yẹ ká máa ṣèké. Bẹ́ẹ̀ ni, torí Ọlọ́run wa iṣẹ́ Ọlọ́run. Ètò tó túmọ̀ sí pé gẹ́gẹ́ bí òbí kò yẹ kí a sọ fún ọmọ pé màá ṣe báyìí, káwa ni kò rí bẹ́ẹ̀, pé kò rí bẹ́ẹ̀. tó gba tó wá pé Ọlọ́run wa kì í ṣe tó ń ronú padà, a máa wí, a sì máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin òbí, gbogbo àwa òbí tá à ń gbọ́rọ̀ yìí nínú ilé, oore ọ̀fẹ́ tá fi jẹ́ àwòkọ́ṣe kó lo àkòfì fún wa. Àmín. A ti gbọ́ báyìí. Síwájú sí àwa tá a wà nílé tí a fẹ́ fi tá a fẹ́ sẹ́ndì ìbéèrè tàbí a fẹ́ ṣe àfikún àbí a fẹ́ béèrè ohun tí ó ń rí wa lójú, a lè tẹ WhatsApp number wa yìí 08147194733. Lẹ́ẹ̀kan sí 08147194733 láti tẹ̀ ẹ́ ránṣẹ́ sí wa. Lórúkọ Jésù, ọkàn wa balẹ̀. Bàbá wa, gẹ́gẹ́ bí ohun tí bàbá wa Bọ̀dé Ọ̀ṣúnníyì tí tán ti fi yé wa, wípé gẹ́gẹ́ bí òbí, agbọ́dọ̀ jẹ́ tó kóra ní ìjánu, agbọ́dọ̀ jẹ́ tí wípé ọ̀rọ̀ tá a bá sọ kaba níbẹ̀, wọ́n lè pọ́n lóhun ní iye ọmọ ènìyàn. Ǹjẹ́ ṣàfikún wà pẹ̀lú ilé tí wọ́n ti sọ fún wa ká tó rí kọjá sí ìbéèrè kejì? Ẹ ṣe àtọkùn.
gẹ́gẹ́ bí àfikún tèmi nǹkan tí bàbá wa ti sọ bó ṣe rí náà nìyẹn torí pé ohun tí ènìyàn ò bá ní ènìyàn ò lè fi fún ni. Nínú ìwé Jòhánù kínní sí ènìyàn gbogbo orí kínní ẹsẹ̀ 5 ó fi yé wa náà ó ní èyí sì ní iṣẹ́ tí àwa ti gbọ́ lẹ́nu rẹ̀ tí àwa sì jẹ́ fún yín pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run. Ìmọ́lẹ̀ ni Ọlọ́run. Pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run òkùnkùn kò sí lọ́dọ̀ rẹ̀. A gbọ́dọ̀ tó pé àwòrán Ọlọ́run ni wá a sì pè Ọlọ́run ní ìmọ́lẹ̀ nínú ilé wa náà ní ẹbí wa náà a gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ láàrin àwọn ọmọ wa. Nípa báyìí ibi tí àwọn ọmọ bá sì ti ń rí pẹ̀lú wa òun náà ló máa jẹ́ àwọn nǹkan táwọn máa fi ṣe. Sọ pé àwọn àgbẹ̀ máa sọ pé tí n bá bímọ ọkùnrin màá ní kó fìwà jọ mí kó fìrìn jọ mí kó fi ṣe jọ mí. Ní ìwọ̀nba ìgbà táwọn náà ti fi jẹ Ọlọ́run pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run nínú ilé náà gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ káwọn ọmọ wa kán lè jẹ́ ìmọ́lẹ̀. Ẹ̀yin ará ilé àwa tí a jẹ́ òbí wọ́n ti fi tó wa létí pé ìmọ́lẹ̀ ni wá. Àwa táwọn káwọn ọmọ wa kó rìn nínú ìmọ́lẹ̀ a gbọ́dọ̀ jẹ́ ìmọ́lẹ̀ fún wọn. Káwa pàápàá ká má ṣe rìn nínú òkùnkùn. Ẹni tó fẹ́ kí ọmọ kó jẹ́ ọmọlúwàbí tóun náà tó ń ran ní sìgá tó ń ran ní ọtí líle tó ń mú ẹni yẹn pàápàá ohun tó ń sọ ni pé kí ọmọ pàápàá kó rìn ní bèbè ohun tó ń ṣe lórúkọ Jésù tó wá ràn wá lọ́wọ́. Ẹ já lọ sí ìbéèrè kejì. Bàbá wa Isaac Famudẹ́yìn wọ́n ní jíròrò lórí àwọn ohun àwòmọ́ni tí ó yẹ fún òbí tó lè ní pàápàá ipa rere lórí àwọn ọmọ wọn. Ẹ ṣe àtọkùn a rí pé tá a bá wo ìbéèrè àtàkọ́kọ́ yẹn àti eléyìí tá à ń béèrè yìí a rí pé ohun àkọ́kọ́ tá a lè rí gẹ́gẹ́ bí àbùdá tàbí àwòmọ́ni tí ọmọ lè máa mọ orí mọ́ ni ohun àkọ́kọ́ tó kọ́ ṣe pàtàkì ni pé kí òbí fúnra rẹ̀ kí a jẹ́ onígbàgbọ́ nínú Ọlọ́run kí òbí fún ẹ̀kan kó gbàgbọ́ nínú Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run tó sì ní ìbẹ̀rù Ọlọ́run nínú ọkàn rẹ̀ àwa òbí ká tó jẹ́ olóòótọ́ sí ara wa nínú gbogbo àti sí Ọlọ́run ìgbà yẹn ni a tó lè mọ bí a ṣe lè tọ́ àwọn ọmọ wa. Tí a bá rìn lọ́nà tó tọ́ tàbí kò sí ọ̀nà tá a lè fi kọ́ ọmọ torí pé wọ́n sọ pé ara wa yàtọ̀ pé a bá ọmọ sọ̀rọ̀ lẹ́nu a bá ọmọ wí ọmọ ti bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ lára wa ní ìrí tó ń ìrìn táàrin bá ṣe gbéṣẹ̀ bá a ṣe ń jẹun bá a ṣe ń mú ibi táàrin sí ìjẹ láwọ̀kọ́ a rí i pé àtọkùn tẹ́ bá wo àwọn ọmọ nígbà mẹ́rin tí ìyá wọn bá gbé wọn dání báyìí tó bá ń fún ọmọ lọ́mú a rí i pé ojú ìyá yẹn lọ́mọ yóò máa wò a rí i pé ojú ẹ̀ lọ́ máa wò. ohun tó ń sọ ni pé màmá bó o ṣe lèmi náà yóò máa ṣe o. tó ń wò bákan náà tí òbí bá ń jẹun olóyè yẹn lọ lákòókò ìta ọmọ tí òbí yẹn á jẹun á gbé ọmọ rẹ̀ á gbé sí ọ̀tọ̀ ṣùgbọ́n tí ìyá bá gbọ́ ọmọ dání tó bá ń jẹun ọmọ yẹn ò tí ì tó jẹ ṣùgbọ́n bó ṣe tó ń mú lọ sẹ́yìn lọ́mọ yẹn máa fojú ba lọ lámáa fi ó ti kẹ́kọ̀ọ́ kan níbẹ̀ yẹn ó jẹ́ àwọn àbùdá bẹ́ẹ̀. ẹ ṣé bàbá wa ẹ jẹ́ n taari ìbéèrè náà sí ọ̀dọ̀ bàbá wa Bọ̀dé Ọ̀ṣúnníyì fún àfikún. ẹ rí i pé nígbà tí a bá wò dáradára àwọn ohun àwòmọ́ni kan tó ṣe pàtàkì tí ó lè jẹ́ ọ̀nà tí ó kópa tí ó nípa lórí àwọn ọmọ wa ni wípé ọ̀nà ìbánisọ̀rọ̀ àti ọ̀nà bí a ṣe ń fi ohun tó tọ́ hàn ó ṣe pàtàkì ká kíyèsí nínú ayé àwọn ọmọ yẹn ohun tó ń lọ
àti báwo ni ìgbékalẹ̀. Òbí mi wà tó jẹ́ pé ìta ni ọmọ ẹ̀ ti ní ẹni tó lè fọkàn tán. Tó ní nínú ilé. Kò lè fọkàn tán òun gan torí pé àwọn òbí yẹn wọn ò mọ bọ́n ṣe ń gbọ́rọ̀ kalẹ̀, wọn ò mọ bọ́n ṣe ń lo ọgbọ́n Ọlọ́run, wọn ò tiẹ̀ lè farabalẹ̀ kán wo kí ló ń lọ nínú ayé ọmọ yẹn, báwo ni ètò ayé ọmọ yẹn ṣe ń lọ sí. Nígbà tá a bá dẹ̀ ti lóye àti ìmọ̀ yẹn, ó di dandan pẹ̀lú ọmọ bẹ́ẹ̀ láti tọ́ ní ìwà ọ̀dọ̀ bí Ọlọ́run á ṣòro. Tó náà òbí gbúdọ̀ mọ̀ bí a ṣe ń bá ọmọ sọ̀rọ̀ ká sì ní òye ẹ̀kúnrẹ́rẹ́ ohun tó ń lọ nínú ayé ọmọ yẹn. Ìgbà yẹn là á tó lè ní ipa tó ṣe gbòógì nínú ayé ọmọ bẹ́ẹ̀ tá a kọ́ lórí ìgbàgbọ́ tá a ní gẹ́gẹ́ bí bàbá wa Fámúdẹ̀yìn gẹ́gẹ́ bọ́n ṣe ṣe kí ni o bọ́n ṣe ṣe sọ. A tún lè ṣe àfikún pé àwọn ọmọ wa àbùdá tọ́lọ́run dá mọ́ kọ̀ọ̀kan yàtọ̀. Eléyìí tá ń pè ní tálẹ́ǹtì yàtọ̀, bọ́n ṣe ń ronú bọ́n ṣe ń ṣe yàtọ̀. Eléyìí tó tẹ̀ jẹ́ ìbejì tó jọra gan, ìwà wọn sì yàtọ̀ ní gbèdéke kan. A gbúdọ̀ lè fìfẹ́ hàn bákan náà. Ká má fi láì wò pé a gbúdọ̀ yọ̀kọ́ nípa sí, a dẹ̀ gbúdọ̀ máa sọ̀rọ̀ tí kan ó fi wò wípé wọ́n fẹ́ràn ilé ìjọ ilé lọ. Wo kejì rẹ bó ṣe ń ṣe dáadáa, ìwọ yóò ṣe dáadáa. Ká máa fọmọ kan nàkan, ká máa fọmọ kan bákan wí. À ń láti mọ̀ pé bọ́lọ̀ ń ṣe dá kìíní yàtọ̀ sí kejì. Ẹ̀yin ará ilé ẹja gbọ́ dáadáa o, pàápàá tí a jẹ́ òbí, bí Ọlọ́run ṣe dá Táyé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé. Wọ́n ní ká má fi ọmọ kan nàkan. Ohun tó ń bá ṣe tó ò bá ti tọ́, ẹja pé àkíyèsí wọn sí ohun tí wọ́n ń ṣe. Síwájú sí pàápàá, a gbọ́dọ̀ pèsè ohun èlò tí ọmọ nílò níléèwé, ó ṣe pàtàkì. Torí ní òde tí a wà yìí, ó ti di òde olóyìnbó dé, ká rán ọmọ níléèwé tó dára. Kì í ṣe ẹnìkan ṣo, àwọn ẹ̀kọ́ ilé, ká jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n mọ ẹ̀kọ́ ilé. Pẹ̀lú tí wọ́n bá parí ẹ̀kọ́ wọn, tí wọ́n bá ní iṣẹ́ láti dá dúró, wọ́n sì wà síbẹ̀ ní abẹ́ ìtọ́jú àwọn àtàjọ òbí wọn, ká lè bá wọn wí, ká máa fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n ní láì gàgàgà kó ga jù ẹ̀ ṣe bàbá wa. So bí ọmọ ṣe dàgbà kó dàgbà tó, ọmọ sì lọ́wọ́ bàbá rẹ̀, ọmọ lọ́wọ́ òbí rẹ̀. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ̀yin ará ilé lẹ́ẹ̀kan sí, tí a bá fẹ́ tẹ àtẹ̀ránṣẹ́ sí wa láti béèrè ìbéèrè, a lè fi ránṣẹ́ sí orí WhatsApp nọ́mbà wa yìí 0814-719-4733. lẹ́ẹ̀kan sí 0814-719-4733. ẹ ṣé. Ẹ jẹ́ ká máa mú ògbó wá sí ìdánudúró fún sáà yìí. Bàbá wa, ní ìparí kó tó dé pé màá béèrè pé ṣe ní ọ̀rọ̀ ìyànjú ètí ẹ ó gbà wá ní ṣókí ká tó mú ògbó wá sí ìparí. A rí i pé ó ṣe pàtàkì pé kí òbí fi àwòrán Ọlọ́run hàn. Èyí tí Ọlọ́run bá dẹ̀ ti fi lé wa lọ́wọ́ nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí bàbá, àwa pàápàá gbúdọ̀ ṣe tán láti fi lọ́mọ lọ́wọ́. Ṣùgbọ́n òbí tí ò dúró gbà lọ́dọ̀ bàbá, tí òun gan ò dúró gbà ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí ló fẹ́ fi lọ́mọ lọ́wọ́? Bẹ́ẹ̀ dẹ̀ rèé, ọ̀rọ̀ Ọlọ́run ní láti ìrandéran, àwòrán Ọlọ́run ń tẹ̀síwájú nínú ìrandéran ni. Ó dẹ̀ gbúdọ̀ máa ti ọwọ́ wa dé ọwọ́ ẹlòmíràn. Torí náà ló ṣe pàtàkì pé kí òbí ká lè ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ. Ẹ ṣé bàbá wa. Bàbá Fámúdẹ̀ ní ìṣẹ́jú mélòó kan ní kíá. Ẹ ṣé, gẹ́gẹ́ bí àfikún sọ̀rọ̀ tí bàbá wa ti sọ. Tó sọ tí a bá ń wò, tá a bá ń bá àwọn ọmọ wa wí, àwọn bàbá wa ìgbà yẹn tó bá ń bá wa sọ̀rọ̀ tàbí tó bá ń bá wa wí, nígbà náà wọ́n máa fi àwọn kọ̀ọ̀kan hàn wá bí ìrírí, tàbí kán fi bá a sọ̀rọ̀ àwọn nǹkan tó jú wọn tí tàbí nǹkan tó ń ṣẹlẹ̀, kí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yẹn kó bàa lè yé wa.
kó lè nítumọ̀ so wọ́n máa fi bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n láyé òde òní àwòrán oríṣiríṣi kan ń rí kò jẹ́ káwọn òbí gan tóbi bá dẹ̀ bá ọmọ mi à ń sọ̀rọ̀ nísìnyí a new school ní ìgbà tiyín nìyẹn ṣùgbọ́n ohun tó tọ́ ni pé ká máa fi ìrírí kún àwọn nǹkan tá a bá fi bọ́mọ sọ̀rọ̀ kí ọ̀rọ̀ yẹn kó bá lè ṣe kíni kó bá lè yé àwọn ọmọ yẹn dáadáa. Ní ìparí ẹ̀kọ́ wa ní òní onígbàgbọ́ tí a ti gbàlà tó sì jẹ́ òbí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ́ ní gbogbo ọ̀nà ṣùgbọ́n ẹni tí ó bá dá ẹ̀ṣẹ̀ tó bẹ̀bẹ̀ fún ìdáríjì tó sì yí padà kó nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ òbí tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe àwọn tí wọ́n ní àwọn jẹ́ mímọ́ tí wọ́n gbà pé àwọn kò lè dẹ́ṣẹ̀ rárá tàbí ṣe àṣìṣe mọ́ láyé ẹni tí a tọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lè fi ìgbé ayé rẹ̀ ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá wa méjèèjì tí wọ́n ti sọ fún wa pàápàá jùlọ láti jẹ́ kí àwọn ọmọ wọn kí wọ́n mọ búburú àti rere kí wọ́n kó ba lè yà sí ipa ọ̀nà rere wọn fún àkọ́sórí wa ẹ já wo ìwé òwe orí 13 ẹsẹ̀ 14 òwe orí 13 ẹsẹ̀ 14 tó ní ẹni tó bá fa ọwọ́ pàṣán sẹ́yìn ó kórìíra ọmọ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó fẹ́ a máa tètè ná ẹja àjọ sọ bẹ́ẹ̀ o ẹni tí ó bá fa ọwọ́ pàṣán sẹ́yìn ó kórìíra ọmọ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ a máa tètè ná ìyẹn sọ nípa ìbániwé ẹja bá ọmọ wa wí kó wọn bá ya garawa mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ Ọlọ́run wa ẹ ti dá wa ní àwòrán yín ẹ sì fẹ́ ká fi àwòrán ẹ̀ hàn láti ìran dé ìran ẹ̀yin Ọlọ́run lọ́lọ́run òtítọ́ Ọlọ́run òdodo ǹjẹ́ òtítọ́ àti òdodo tẹ́ ẹ jẹ́ kó farahàn ní ayé wa Àmín. kó sì ṣàn dọ́dọ̀ àwọn ọmọ wa Àmín. kó sì ṣàn káàkiri ibi gbogbo Àmín. kórílẹ̀-èdè gbogbo kó lè wà ní àlàáfíà ká lè rí àwòrán yín nínú ayé gbogbo ògo ni fún orúkọ Olúwa Hallelujah. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Títí tí a ó fi pàdé ní àkókò mìíràn mo sọ wípé àlàáfíà fún wa lórúkọ Jésù. Àmín.